Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ẹ sọ pé ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹ́kun máa ní. Àwọn ọmọ ojú kúrò láwọ́ wogi ọ̀hún. Àwọn ọmọ ojú kúrò láwọ́ wogi ọ̀hún. Bára bàbá dàgbà tán ó ta pa òkó sè. Àwọn ọmọ ojú kúrò láwọ́ wogi ọ̀hún. Pàdé mi má joyè, má fi lọ mí ń dà sí, má bọ̀ sọ tó dúró. Pàdé mi má joyè, má fi lọ mí ń dà sí. Ẹ̀fẹ̀ ó tún yá, ó ti lágbára, ó lẹ́tìkẹ́, àní 2025 yìí sẹ̀. Ọdún yìí ṣe gbogbo ọmọ Yorùbá ní. Yorùbá freedom is near. We are ready. Our freedom is here. Oh, ti lágbára. Muita Jalonibu, thank you for your comments. You have been waiting for me since mo ti comment here. Ẹ má bínú sí mi. Yorùbá wuyi. Our freedom is here. Are you happy? Ṣé ni yín dùn? Wípé òmìnira ọmọ Yorùbá ó ti dé. Ó ti ń súnmọ́lé. Wọ́n fúnra wọn ní gbàgbós. Oníkálukú báyìí. Wọ́n kọ́ gàtìrà wọn ni, yes. Ṣé kó máa lọ bẹ́ẹ̀? We are ready. God bless you. Ṣé kó máa lọ bẹ́ẹ̀ yìí tèmi? Yes. Yes. Bó ṣe ń lọ yín ní ìsìn ẹ̀tẹ́ lórí YouTube mi ẹ lọ wo oríṣiríṣi àti ń jù síbẹ̀. Ẹ follow YouTube channel mi. Happy New Year. Happy New Year. I wish you the same year. Good evening. Good morning. Let's our show là ń ṣe. Àti ju show lẹ̀ sórí YouTube ẹ lọ wo kẹ́ lọ gbádùn ẹ̀ kẹ́ lọ bá skill. Mo kàn ní kí wọ́n analyse díẹ̀ ni. Kí ni ẹ fẹ́ yín náà ní opportunity láti sọ̀rọ̀. Wọ́n kálukú lè pè wọlé. Kẹ́ lè ṣàlàyé bó ṣe ń lọ yìí ṣé kó máa lọ bẹ́ẹ̀ ṣe láìkí ẹ̀ bẹ́ẹ̀. Because èmi bá inú mi ń dùn ni òun gbọ́. Inú mi ń dùn ayọ̀ mi ń kún ni bó ṣe ń lọ yìí. Àdìsá bọ́ sí bí. Ọmọ aládìí kún jágbọ́ ẹ. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàwọ́ sí bàbá mi. Ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ara ló ń ta yín ṣé ẹ̀yin bàbá wa máìkì mute kẹ̀ kí ló mute máìkì mi máìkì tí wọ́n máa mute kí ló ti máìkì má mute lórí YouTube wo kí ló dé ọkàn ti dé ara ti ń kan wọ́n o ara ti ń kan ẹ bá mi tẹ́tọ́ tó bá ti ń wọlé o ẹ má dákẹ́ àdúrà máìkì mute ẹ̀dìkẹ̀. Ṣé ń gbọ́ mi lórí YouTube o? I am hearing me. YouTube ṣé ń gbọ́ mi o? Ẹ jẹ́ ìṣàlá. Ẹ bá mi tẹ̀tọ̀ pọ̀. Ṣé ń gbọ́ mi lórí YouTube aláàyè mọ yín ò lè ṣe kò lè jọ. Kò lè jọ ọlọ́ọ̀gùn gbọ́. Tàdé gbé jíjà ọdún wọlé. Tàgbé jíjà ọdún wọlé ẹ má ṣe wèrè o. Ẹ má ṣe. Máa fàjà fún yín wípé ẹ jẹ́ kí máìkì mi muted yẹn kà kí n fàjà fún yín wọlé. Ẹ bẹ̀rẹ̀ rẹ̀ wá o. Ọmọ ọlọ́lọ́ mi.
mi Ọlọ́run dá padà pé pastor kò sọ pé àwọn kò ní survive ní year 2025 Ọlọ́run dá padà sẹ́ àlọ́ táwọn àyíkí máa ń fa ajá ni no gree for anybody kí ni máa we no go gree lélẹ́yìí sẹ́ ọmọ alọ́bí Ọlọ́run dá padà Ọlọ́run ò gbà àwọn alọ́bí ẹgbẹ́ ni bọ̀bọ̀ àwọn pastor wọn á rí náà pastor Adébóyè rí náà sí wọn ní 2025 wọn ní Nàìjíríà ò ní gbàgbé 2025 láyé wọn láì mọ iye èèyàn ní Nàìjíríà ni ò ní survive 2025 àbí ẹgbẹ́ àgbà lọ irú pàfẹ́sì wo léléyìí wọ́n ní many Nigerians èmi kọ́ ni mo sọ pastor Adébóyè ló sọ o wọ́n ní many Nigerians wọ́n ní wọn ò ní survive 2025 wípé àìmọye èèyàn ló máa bá lọ happy new year máa mi ẹ̀rín kú sí mo kì í kí ni máa fà á já ni o ọmọ Ọlálọ́mí ló ṣí wèrè kalẹ̀ ní 2025 yìí bó ṣe wá wà lọ́wọ́ ẹ̀yìn èèyàn mi ká fọ́ọ̀mù ọmọ Ọlálọ́mí ká máa fà á já lọ Ọlọ́run no gree for anybody 2025 we should all stand up we no dey gree for anybody you can hear me now God bless you we no dey gree for anybody for 2025 kinima ẹ jẹ́ ká fàájà kinima fàájà ló la báyìí lóde lóde bàbá tẹ̀tàn pọ̀ pẹ̀lú iṣẹ́ ó dùn yàtí gbé a máa gbé dé ní wàhálà babaláwo àfààní now let's see this àwọn Haúsá ti jáde wọ́n láwọn àti Fúlàní wọ́n láwọn kì í ṣọmọ ìyá fàájà kúndùn ní ṣàgbákù mo lẹ́gbàá àwọn fásitì bá wọ́n láì kí bá wọlé ìtìbàjẹ́ àwọn Haúsá ti jáde wọ́n láwọn àtàwọn Fúlàní wọ́n láwọn ò kí ń sọmọ ìyá àwọn Fúlàní náà wá ń jáde wọ́n láwọn ọ̀yá làwọn àtẹ Fúlàní àtàwùsá aláì 2025 mo láìkì ẹ̀ wọ́n tẹ́ bọ́ ọmọ Ọlálọ́mí mo láìkì bó ṣe bá fi bá wọlé ìbẹ̀rẹ̀ 2025 ṣé kó máa lọ bẹ́ẹ̀ a máa fàájà fúnra wa Ọlọ́run ogun gbọ́ kí ni máa no go gree láwa ẹ ká gbọ́ kọ́ gbé yẹn sí náà Going on in the northwest is the Hausa Fulani fight. You know what what is going on in the northwest is Hausa Fulani's fight ṣé ẹ ń gbọ́ CDS ló ń sọ̀rọ̀ yẹn ọ̀gá àwọn àmì Nàìjíríà CDS ọ̀gá àwọn àmì náà ń sọ̀rọ̀ yẹn wọ́n ní ogun tó ń lọ nílẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ olú ẹ̀ ṣe God bless you wọ́n ní ogun tó lọ nílẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ wọ́n ní tó lọ ní north wọ́n ní ogun Haúsá àti Fúlàní ni ṣé kó máa lọ bẹ́ẹ̀ a máa fà á já ẹ̀yẹ ní kọ́mẹ̀ntì yẹn máa lọ kí kọ́mẹ̀ntì yẹn máa fún mi ní mọ̀ra káwọn mú ètò ká fà á já tu ẹja fà á já ẹja àwọn everything kí ni máa mú everything àtàwọn àyè 2025 fáwọn lẹ́sìn yìí ẹ̀ ní ó máa dùn bàjẹ́ inú mi ti à ń dùn ní. Kí ni máa we no go gree láwa yìí kí ni máa go fàájà. That is the bottom line. Okay. The Fulani man feels anytime he comes to town, he's molested, he's killed. The Hausa man believes that the Fulani man using his headsmen enters his farm and destroys his crops. So it's been a long time, I'm sure you're aware, it's been a long time issue that has not been addressed. So it's a political issue. Ṣé ẹgbẹ́ kan tí CDS sọ wọ́n ní political issue ni so wọ́n mọ̀ wípé Nàìjíríà àwọn Haúsá àtàwọn Fúlàní bá wọn fa wàhálà wọ́n ní láwọn fẹ́ láti address ẹ̀ because political issue ni ẹjọ́ àwọn ẹ̀mí tó ti wá sọnù yẹn ń kọ́ àbí kò yẹ ká béèrè ni àwọn ẹ bá mi kí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àwọn ọmọ kékeré tí mo like máa yẹn máa like ẹ̀ because tí ó bá sí pé àdìsá dìde fún wa nílẹ̀ Yorùbá ni bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Haúsá làwọn èèyàn Haúsá tí wọ́n bọ̀ tàn sí máa pílẹ̀ wọn fún yín wọ́n ti yarí o wọ́n 2025 kí ni máa fàjà ni kí ni máa já pútẹ́pútẹ́ kí ni máa no gree for anybody àwa yìí we go mú anything wey kó ní kálukú dá dúró ọ̀fọ̀ hàn ti tọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú kó ẹ̀kọ́ ẹ̀ dání kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí ni máa wí lọ́dẹ̀ kí ẹ̀ kí ni máa no kí ẹ̀ for anybody láwa yìí kí ni máa wí lọ́dẹ̀
lè kí ẹ láwa yìí tí ó bá ti gbé àdìsá jáde fún wa ni mo kí happy new year compliment mo kí tí ó bá ti pé Sunday Igboho jáde fún wa ni bí wọ́n bá ṣe pamọ́ Yorùbá ń lélẹ́yìí o wọ́n ọmọ oríṣiríṣi wọ́n ń gbẹ́ sí wa wọ́n ń gbẹ́ ìwà wọ́n ń gbé tọ̀hún wa Yorùbá wù lóde gírí àwọn Haúsá wọ́n ti fi ata sí àwọn Haúsá lábẹ́ ẹ̀pọ̀n àwọn Haúsá ti gbóná ìgbà mi kí gbowó ṣáà wọ́n ti fi ata sí àwọn Haúsá ní abẹ́ ẹ̀pọ̀n wọn báyìí ẹ̀pọ̀n wọn làwù báyìí ni kí ni máa wù lóde gírí láti jẹ́ àtọ̀tún fẹ́ẹ̀sì báyìí mo ti dúró lẹ̀ àwọn Haúsá left right center ni wọ́n ti ń bọ̀ tà front back wọ́n àwọn ògbà mọ́sẹ́ náà ẹ wọ́n wo àṣírí bí wọ́n ṣe kọ́ àwọn Haúsá lẹ́rú. The problem with Fulani inside Hausa is that Fulani, they have their own tribe, they have their own language. Yes. The way they speak is different from Hausa. Yes. If you listen to a Fulani man speaking, yes, with the way the Hausa man will speak, yes, they are quite different. Ẹjọ́ má tó ń sọ̀rọ̀ yìí, English tó ń sọ yìí, ṣé English Hausa ni àbí English Fulani? Máa tó ń sọ̀rọ̀ yìí. Tó sọ̀rọ̀ yìí ṣé English Haúsá ló ń sọ àbí English Fúlàní ló ń sọ tí àwọn Haúsá bá wá lè dìde wípé àwọn kì í ṣe ọmọ ìyá Fúlàní ẹ tó bá wọ́n tó ti mọ post lánàá tó bá sì wò tí àwọn Fúlàní sọ wípé àwọn Haúsá wọn lọ́mọ ọ̀dá làwọn wọn Haúsá Fúlàní làwọn àwọn Haúsá ìbọ́ta wọn làwọn kì í ṣe ọmọ ìyá wàhálà ìwèrè o ṣé na by force tó jẹ́ ọmọ ìyá bẹ̀tì nísìnyí báyìí abájọ àgbọ̀ Fúlàní Ìlọrin ọmọ ọgbọ́n ni wọ́n ọmọ Yorùbá ni èmi ọmọ Fúlàní Ìlọrin Fúlàní Ìbàdàn Fúlàní Òṣogbo ẹ̀kọ́ sí ìdànù ẹ̀kọ́ wèrè lọ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí ẹ̀ bá wá dìde láti pa owó pọ̀ pẹ̀lú Sunday Igboho kí àgbà Yorùbá nation tí Tinubu bá fi lè kúrò lórí oyè ìyà jẹ ṣe ìyà máa jẹ sọ́nà bá bíṣì torí àfọ ọmọ Yorùbá wọ́n ti fi pọ́n ọba tí wọ́n jẹ́ wọ́n ti fẹ́ wọ́n ti gí mí sọ àfọ ọmọ Yorùbá wọ́n ti fi ẹ̀sìn tàn náà tí Tinubu bá fi lè kúrò lórí oyè ẹ̀dẹ̀ bá wọ́n tó tà sọ lánàá tó sọ fèsì online nísìn kí ni wọ́n sọ pé Yorùbá ò ní ṣe mọ́ Nàìjíríà ẹ bá mi kọ sí comment section kí n kà fún àwọn tí wọ́n bá ti join mi lórí YouTube Yorùbáwùyí kẹ́ lọ join mi ibẹ̀ ẹ bá ti wo show yẹn kí ni wọ́n sọ pé Yorùbá ò ní jẹ mọ́ ní Nàìjíríà ẹ bá wa kọ sí comment section ẹ káàbọ̀ kí happy new year happy compliment mo kí mi dùn ṣé kó máa lọ bẹ́ẹ̀ ó ní tribe àwọn Haúsá ó ló wà lọ́tọ̀ ó ní tribe àwọn táwọn jẹ́ àwọn Fúlàní ó ló wà lọ́tọ̀. Now the Northerners are waking up láti defend ilẹ̀ wọn the Hausa people are saying àwọn máa defend ilẹ̀ àwọn yes àwọn Yorùbá wọ́n wá lọ mú ẹni ẹ bá wa ṣe fídíò yẹn wọ́n wò lásán wọ́n wá lọ mú ẹ bá wa tàbí lórí TikTok ẹ bá wa tẹlifà láti bọ̀ tí lórí Facebook YouTube ẹ bá wa tán pọ̀ kò yí sì kí akálò máa ṣe ṣòfò fún yín ọkùnrin ọkùnrin tó ń ṣe kíní kan fọkùnrin ẹgbẹ́ ìná akọ́ṣẹ́ ló ń ṣe akálò tó ń ṣe ṣòfò fún yín ni bàbá akọ́ṣẹ́ ni mo ń ṣe ìdíkọ̀ gàrí ìdíkọ̀ ẹ̀bà wọ́n ní Yorùbá ò ní jẹ pẹ́sidẹ́ǹtì mọ́ ní Nàìjíríà wọ́n ní Tinubu will be the last president ní Nàìjíríà wọ́n ní Yorùbá kankan ò ní jẹ pẹ́sidẹ́ǹtì mọ́ kódà wọ́n ní Yorùbá kankan ò ní jẹ fáìsì mọ́ ní Nàìjíríà. Number 1 láti Tinubu tí ẹ bá mọ̀ ẹ ti dá ọ̀tá kalẹ̀ lóòótọ́ o before you say he is supporting Tinubu bá Tinubu lóòótọ́ ní Nàìjíríà ẹ ń tiraka Ọlọ́run mọ̀ táwọn èèyàn mi ò bá ríṣẹ́ tẹ̀ ń ṣe èmi ríṣẹ́ tẹ̀ ń ṣe ẹ ń gbìyànjú Tinubu ẹ ń tíráyì o ó dàbí ọ̀rọ̀ yín dàbí tọ́ílẹ̀tì public toilet tí wọ́n ti yàgbẹ́ oríṣiríṣi
àwọn ọ̀gbẹ́ kúlíkúlí àwọn ọ̀gbẹ́ tó máa ti bọ̀ kí n náà bọ̀. My voice is cracking. Kí ló dé? Lórí Facebook kí ló dé? Adeline, my voice is cracking. Ẹgbẹ́ ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni voice mi cracking? I will explain for you. Give me a second, please. So me like our fans me ma complain, mo ma fẹ́ try láti ṣe nǹkan ma fẹ́ fún wọn. On your voice is cracking. Ẹ jọ YouTube kọ́ ṣe voice wa cracking bẹ́ẹ̀. Ẹ bá wọ YouTube ṣe voice wa cracking ẹ dákun. Ó máa crack lóòótọ́. Please. Ẹjọ àdókòbí tó ń kíláàkì yẹn bóyá kẹ ẹ jáde ọ̀nà méjì mo ti lọ sí YouTube ọ̀nà méjì mo ti lọ sí okay my first is cracking on Facebook méjì ló wà lórí Yorùbáwùyí bóyá kẹ ẹ fẹ́ lé ẹ lọ sórí Facebook page Yorùbáwùyí lórí Yorùbáwùyí náà máa rí mi wọ́n bẹ̀ ẹ jáde lórí eléyìí sí máa pa á sí mi jẹ́ ìfẹ́ kọ̀ọ̀kan because mo rántí mo fẹ́ wá ní ìfẹ́ kọ̀ọ̀kan máa disturb ẹ̀ máa pa ilé tí ń wọ̀ mí tó wà lórí Sunday máa tó ìkejì náà mo ṣe wà lórí live lórí Facebook